mo kí àwọn bàbá wa Alhaji àgbà ọlọ́run kó bá wa wà pẹ̀lú yín ẹ kú àtàná ọlọ́run wòye tó kù nínú ìrìn àjò náà ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀ mo kí bàbá wa chief imam ìlú àfìn àkókò ọlọ́run bá wà pẹ̀lú yín o ó ṣe àlékún àlùbáríkà náà tí ó pọ̀ sí àmín sallallahu alaihi wasallam jẹ́kẹ̀mí yóò kún láàyè náà ẹ̀ ló pẹ́ pẹ̀lú dùnnú àmín ó kí bàbá wa imamu ansarul islam ọlọ́run ilàlẹ̀ àmọ́ insha Allah a máa wà dáadáa o àmín ọlọ́run bá wà dúpẹ́ fún yín àmín wíwà ń bí wa láàárọ̀ yìí abádéwájú ọlọ́run àwọn míì náà ó rí ibi lo ẹsẹ̀ àwọn bàbá wa chief imam lo ẹsẹ̀ nu kódà bàbá déwájú ọlọ́run náà ọlọ́run ta ni wọ́n mọ̀ ta ló mọ̀. Allahu akbar. àwa tá a mọ̀ nabi Muhammad. sallallahu alayhi wa sallam. a rẹ̀ sẹ́ lò níwájú ọlọ́run pé ẹ̀mí mà nabi bàbá tó ń pọ̀ nínú àwa tá a mọ̀ nabi wọ́n wá pé ta la mọ̀ àwọn la mọ̀ àfa àgbà. àwa tálàjí àgbà tún wá bá láyé tọ́lọ́run nínú gbà wọn làwa tún lọ àwa tó gbọ́dọ̀ àwa mọ bàbá wa Alhaji àgbà ń ló gbé wa débi ilé ni. Allahu akbar. bá ṣe parí wá sí ní Ìkàrẹ́ lánàá la fẹ́ máa lọ ṣùgbọ́n bàbá wa mufti ò gbà pé àwọn ò fẹ́ ká fòru rìn àwa jọ ní àdéhùn pé ọ̀dà ní tá a bá fi ní fòru rìn sẹ́sà gbà fún wa ká máa jí lọ nítorí pé àwọn ètò ń bẹ ńlé fún wa tó pọ̀ ta ti gbà pé pẹ̀lú ògbọ́lọ́ àti dé tàbá ti dé Monday àmọ̀ ìyẹnjú nǹkan báyìí. Allah. ṣùgbọ́n wíwá bí tá a wà ń bì náà ìtinú Alhaji àgbà ọmọ dùn sí wa sí lálùkìyámà. Allahu akbar. nítorí pé igi tí Ọlọ́run lọ́ fún bàbá látún wá tá a wá bomi sí. ẹ̀yin bàbá wa àti gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin àlùfáà wa tẹ wá láfẹ̀sọ́kàn pé àfẹ́kẹ́ ìyàdọ́ wa ẹ sojú kòkòrò àdúrà lánàá bàbá sì ṣe àdúrà fún wa ẹ̀tún wá wò lónìí pé akẹ́tì ẹ̀fẹ́ Allahu Akbar tá a là wá tẹ́ ń pé káfẹ́sẹ̀ àlùbáríkà tẹ ọ̀dọ̀ yín àmọ́ àlùbáríkà bàbá tẹ́ ń wò mọ́ wa láwọn náà ni abí Ọlọ́run àfàánú rẹ̀ àfi bẹ́ẹ̀ èyí tó wá sèmílé mọ̀ ni pé bí bá ti ń bọ̀ wá nípa sí mọ́sálásí náà ni là ń wò yìí àjẹ́ pé wọ́n bá ń béèrè àwọn olùṣètọ́lọ́hun olùṣètọ́lọ́hun nìyí lóòótọ́. Allahu akbar. mọ́sálásí àsáàsìláàmì náà ló tóbi tó báyìí níyà yín àgbà pé olùṣètọ́lọ́hun nìyí lóòótọ́ àwa bí Ọlọ́run àfàánú Ọlọ́run àfi bẹ́ẹ̀ Ọlọ́run wọlá àdúrà tí bàbá wa chief imam ti ṣe fún bàbá wa fáàgà bàbá wa Alhaji àgbà àti gbogbo tí jẹ́ràn Alhaji àgbà pátá gbogbo jàmáà ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ẹ fọkàn yín balẹ̀ fọ́tọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run fúnra ara rẹ̀ mọ̀ pé ẹ̀dá kan ò lè ran ẹ̀dá kan lọ́wọ́ Allahu akbar. òun lòun lè ran èèyàn lọ́wọ́ lálùkùránì fi ń sọ pé illa tansuruhu faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya sinayni idh huma fil ghar idh yaqulu li sahibihi la ta'san inna Allaha ma'ana. gbólóhùn ìtọ́ parí ẹ̀wọ̀n ni mo fẹ́ gbogbo akájọ wí ẹ bá ń sọ pé inna Allaha ma'ana. 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 Ọlọ́run fúnra ẹ̀ ló sọ ní Al-Qur'ani fún wa tó wá lọ jáde lórí ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. kí ló tó gbólóhùn náà kí ni ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run bẹ pẹ̀lú wa. jama asasilaami àfin àkókò Ọlọ́run bẹ pẹ̀lú wa. Ọlọ́run wọn máa bẹ pẹ̀lú wa. Ọlọ́run wọn máa bá wa ṣe. Ọlọ́run ní fojú tì wá. àgbégarí ó máa bá wa. àánú Ọlọ́run ó bá wa. yóò bá wa tọmọtọmọ. yóò bá wa tọkọtọkọ. yóò bá wa tìyàwó. yóò bá wa àfáà yóò bá wa jama náà lẹ́yìn wa. alibarika ní Muhammad sallallahu alaihi wasallam. nítorí darí sọ́dọ̀ àwọn bàbá tí wọ́n ṣe Fatiha fún wa èyí tẹ́ ṣe ọjọ́ wa lójú púpọ̀
pẹ̀lú pé ẹ wá prógrámù centenary lóko Ansarul Islam ẹ tún wá lọ ẹ tún jẹjẹ ayọjú kí wọ́n dá wa mọ̀ ẹ tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ àná tọ ìmáàmù yín wọ́n tún lu ẹsẹ̀ láàárọ̀ yìí ẹ̀yìn lídìí wọn mọ̀nà ni wọ́n wí wọn ò pẹ́ mú wọn lọ lé wọ́n tó lo ọgbọ́n wọn fi gbé wa wá inú ìlú tá a mọ̀ pé bàbá yà inú yín yọ sí wa àmọ́ yíyà tá a yà yín jẹ́ Masjidul Khairi ó jálẹ̀kùn oore bó ti jálẹ̀kùn oore fáwa lára Alhaji àgbà yóò jálẹ̀kùn oore fẹ́yìn náà àmín yóò jálẹ̀kùn gbígbà àdúrà fẹ́yìn náà àmín inú ìlú yìí ò ní bàjẹ́ àmín àní tòde rùkú wọlé àmín àní tilé rùkú lòde àmín àbọ̀ Ọlọ́run ó máa bẹ lórí wa àmín ìṣọ́ Ọlọ́run ó máa bẹ pẹ̀lú wa àmín àràsí Ọlọ́run ó bá wa àmín ọlá bàbá náà níwájú Ọlọ́run àmín ọlá pé wọn ò fi gbésí ayé wọn kó ọ̀rọ̀ kankan jọ fẹ́rí ara wọn ní ogún tí wọ́n ní ní tí wọ́n gbé kalẹ̀ fún ìsìlámù ní tí wọ́n bá wá inú tí wọ́n pamílẹ́kún lára bàbá wa Alhaji àgbà wa ni pé gbogbo ń tọ́ wá tóbi yìí wọ́n wá wíìlì ẹ̀ fáwọn ọmọ wọn. La ilaha illallah. gbogbo ń tí ń jọmọ Alhaji àgbà ẹ̀jẹ̀ Alhaji àgbà pátá mẹ́mbà sàásìlámì ni wọ́n ń jẹ́. Masha Allah. mo pé ńgbà tọ́ ńgbò tí rí báyìí o àwọn ọmọ mi ni wọ́n máa jẹ báyìí o rárá àwọn ọmọ mi ni wọ́n máa jẹ báyìí àwọn ọmọ mi ni wọ́n máa ṣe báyìí gbogbo tí ń jà sàásìlámì bá a ti wáyé nísìnyí bàbá Alhaji àgbà ní àwa la mọ̀ pé àwọn ni wọ́n Ansarul Islam àmọ́ wọn ò wíìlì ẹ̀ fún wọn kí wọ́n fi wá pé ogún wọn ni Ọlọ́run wọlé àti bàbá náà ṣe kalẹ̀ nínú ayé nì dákun Ọlọ́run á fi bàbá náà bá àbùkórè àlùkìyámà wọn sí àmín àwọn bàbá náà tọrọ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìlú wa ìlú Àfìn Àkókó Ọlọ́run jẹ́ orin yín ọmọ pọ̀ sí Ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run àti bàbá bá ní àfilé الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين àmọ́ Asasilam primary school ní gbogbo yín lẹ́sà àlùbáríkà o àwọn bàbá ní gbogbo yín lálùbáríkà gbogbo yín jẹ́ èèyàn láyé gbogbo yín ṣoríire Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn táwa rí lára àlùbáríkà lára bàbá àwọn àwọn èèyàn lónìí tí wọ́n di lọ́ọ̀yà tí wọ́n di ẹnjìníà tí wọ́n di ipò ńláńlá pamsec lẹ́nu iṣẹ́ ìjọba àwọn rí wọn wọ́n mọ̀ wẹ́lẹ̀ yọba máa ní Asasilam mọ̀ lọ Asasilam primary school mọ̀ lọ Asasilam secondary school mọ̀ lọ gbogbo ẹ̀yin ọmọ àlùbáríkà yìí yóò ṣe bẹ́ẹ̀ fi yóò ṣe gbóyin náà bẹ́ẹ̀. àmín. ìtàn rẹ̀ lẹ́ẹ̀fì Asasilam pa nínú ayé yìí ẹnìkan ò ní lọ Asasilam kọ́ mọ̀ sí ọmọ kan ò ní lọ bẹ̀ kọ́ mọ̀ sí ríire Ọlọ́run gbogbo oríire náà Ọlọ́run jọ kárí yín yọ̀wọ̀ láti yóò jọ kárí àwa náà bàmí ìta àbá padà máa wá gbogbo ibi tó kù lára mọ́sálásí Ọlọ́run ó ti yọrí ẹ̀ gbogbo ara míì náà ta tún fẹ́ dá Ọlọ́run ó fún wa lára náà dá àwa náà àyìn láà máa bá àwa náà láà máa wá àwọn bàbá náà láà máa tẹ̀lé wá ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.